ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́. A sọ fún yín pé àwọn Fúlàní wọn ò kì í ṣe èèyàn dáadáa, ẹni rọ́là ń pa. Ẹ gbọ́ nǹkan táwọn Fúlàní sọ nípa ikú tó pa bàbá Ayọ̀ Adébánjọ, ẹni tó kú tí ò tí wọ 1 hour. Àwọn Fúlàní lórí burúkú ìlọ́wọ́ gbé news yẹn jáde. Wọ́n post nǹkan kan ní bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ẹ̀yin àgbà wa nílẹ̀ Yorùbá ẹ fura, ìfura lógun àgbà. Lóòótọ́ bàbá Ayọ̀ Adébánjọ dàgbà, ṣùgbọ́n ń tarí ó fi hàn wípé àwọn wèrè yìí wọ́n mọ̀ nípa ikú tó pa bàbá yìí. Mi ì sọ pé àwọn ọlọ́pàá, ṣùgbọ́n màá fi póòstì kan hàn yín. À ń sọ fẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá pé àwọn Fúlàní wọn ò nífẹ̀ẹ́ yín. Bàbá wa olóyè Sunday Igboho ti sọ níjẹta. Wọ́n ní gbogbo ẹ̀yin àgbààgbà Yorùbá lẹ mọ̀ wípé àwọn Fúlàní ò nífẹ̀ẹ́ yín, ṣùgbọ́n ẹ tún tira yín sí wọn lọ́rùn. Báwo ni ò bá ṣe dá tó? Má ṣe o Yorùbá. Ọmọ Yorùbá ẹ wo tá a ṣe fúnra wa. Báwo ni ò bá ṣe dá tó kí irú bàbá yìí kó ti sọ̀pọ̀tì Yorùbá Nation sẹ́yìn, kí bàbá yẹn wá kú báyìí. Kọ́ tiẹ̀ wá sọ̀pọ̀tì Yorùbá Nation lánàá, kọ́ wá kú lè níyì. Ìbáwọ̀ làwọn máa jà fún wọn báyìí. Ìjà lè jà fún wọn pẹ̀lú adúrọ̀rọ̀ ńlá bàǹtàbàǹtà táwọn Fúlàní sọ nípa ikú bàbá wa Ayọ̀ Adébánjọ. Ìjà lè gbèjà wọn báyìí. Ìjà wa fúnra wa gan, ìjà lè gbèjà bàbá Ayọ̀ Adébánjọ. Ẹ wá dúró táwọn Fúlàní ìka sílẹ̀. A sọ fún yín, tẹ bá dé ìrántí Intel kan wá, brother mi bí ẹni, mi ò mọ̀ bóyá ẹ̀yin rántí, about 3 months ago, tí ó bá ti wọ 3 months díẹ̀ ló máa kù. Bàbá wa Professor Banji Akíntóyè àti àwọn àgbààgbà Yorùbá tó máa ń receive intelligence, wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn Fúlàní wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọba ilẹ̀ Yorùbá. Kábíyèsí Elédùmarè, ẹ máa wò ó pé ṣé nǹkan tí mo fẹ́ sọ lélẹ̀ tí mo fi ń bara jẹ́. Mi ì tí ì sọ̀kan tí mo fẹ́ sọ o, kódà mo máa fi evidence máa fi hàn yín. Gani Afiji, ìròyìn kò tó àmójúbà. Tẹ bá rí nǹkan táwọn Fúlàní yẹn kọ, kò yàtọ̀ sí bí ìgbà pé wọ́n jẹ́wọ́ páwọn làwọn pa. Ládùú bí àwọn bàbá yìí ṣe sọ̀pọ̀tì wọn Nàìjíríà. Abẹ́rẹ́ ẹ̀wọ̀n tí Fúlàní fi sọ fún wọn. Ọ̀nà agbára. Àní mo rí kinní yẹn mo dẹ̀ ń ké. Èmi gan mo fẹ́ lè mọ bú mo fẹ́ lè mọ jábọ́ lójú ìgbà tí mo rí kinní yẹn. Àwọn bàbá yìí dẹ̀ mọ̀ ṣe bá ń sọ fún àwọn bàbá yìí. À ń sọ fún yín wípé àwọn Fúlàní wọn ò ń ṣọmọ ìyá yín. Kò sí nǹkan tẹ́ lè ṣe fún Fúlàní láyé yìí, ẹ máa padà jẹ̀bi ni. Bẹ́ẹ̀ ni wọn. Téèyàn bá ṣoore fún Fúlàní ibi ló ṣe fún. Téèyàn bá wá ṣe bí fún, oore ló ṣe fún. Òun ló dífá fún àwọn bàbá wa bàbá dáadáa tó fi ń tọrọ bàbá. Bàbá wa emeritus merited intelligent distinguished professor Professor Adébánjí Akíntóyè Stephen, the oracle of Yorùbá land. Bẹ́ẹ̀ni. The representative of the Yorùbá land. Bẹ́ẹ̀ni. Ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé long life Bàbá Akíntóyè. Long life Bàbá Akíntóyè. Long life Bàbá Akíntóyè. Long life. Long life Bàbá Banji Akíntóyè. Long life. Long life Dr. Chief Commander Ọmọlúàbí Excellency Generalissimo Ọmọlúàbí Ajáfẹ́tọ̀ Olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Long life. Bàbá Jami. Long life. Ẹkùn ọkọ Fúlàní. Long life. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí. Long life. Tábà rere ká ní àárẹ̀. Long life. Ládé ládé ládé. Long life. Aláàfin ò ládé.
adé aládìkún la gbà fáláàfin. Bẹ́ẹ̀ni. Mádẹ òjò pàṣẹkẹrẹ mádẹ ọmọ Àtìbà. Bẹ́ẹ̀ni. Mo máa ń sọ fún yín pé ẹ jọ̀ọ́ tó bá ti di pé mò ń kí Ìgbòho báyìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má máa bínú ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni nà á. Lóòótọ́ làwa mọ̀ wípé èèyàn ní bá Fúlàní ṣe kó jèrè ṣùgbọ́n àwọn Fúlàní wọ́n tún wá fún wa ní àrídájú ẹ̀ lẹ́nìí pé lóòótọ́ o bó ṣe rí la ṣe sọ yẹn màá gbé kínní ẹ̀ jáde gbogbo àjọ máa rí. A sọ fún yín pé àwọn pípù yìí ẹranko tó gbé awọ èèyàn bọ̀ wọn kì í ṣe èèyàn tó dáa. A sọ fún yín pé àwọn Fúlàní tó wà Nàìjíríà tẹ́rọ́rìsì ni wọ́n kì í ṣe ẹran tó dáa àti ẹ̀ lè pè wọ́n léèyàn torí pé wọ́n dájú débi pé èèyàn kú wọ́n tún wá ń sọ orú nǹkan báyìí ẹni tó dẹ̀ jẹ́ pé tiwọn ló ń ṣe. Òun la ṣe ń sọ fẹ́yìn bàbá wa tó kù wípé ẹ tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá. Tẹ bá láwọn Fúlàní tó bá ń ṣe rákàdédé fún yín tó bá ń ṣe gbogbo ẹ̀ wọ́n ń retí ijọ́ táwọn máa pa yín dànù tó máa tẹ́kù bá dúkìá yín. Ẹ wo bí bàbá Ayọ̀ Adébánjọ bí wọ́n ṣe sọ̀pọ̀tì Fúlàní tó sọ̀pọ̀tì wọn Nàìjíríà tó tí wọ́n ṣe gbogbo ẹ̀ tó tí n bá fi nǹkan táwọn Fúlàní tí wọ́n sọ nípa wọn ní bàbá yẹn kúkú ètí ìwọ wọn náà wà. Kí ló wà náà wà náà? Wọ́n ti sáré gbé ní oṣù tó yẹ kí wọ́n gbé jáde wọ́n ti sáré sọ. Tẹ bá láwọn nǹkan tó gbé jáde nípa bàbá Ayọ̀ nǹkan tá à ń sọ yìí. Inú mi ti ẹ̀ dùn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa nílẹ̀ Yorùbá ojú wọn ti là wọ́n ti wà pẹ̀lú wa. Inú mi dùn. À ń fàsìkò yìí fún bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ lámọ̀ràn òjò tó ohun tó wà lókè ó sì taṣọ gbẹ. Ojú ló dẹ̀ ń kọ́ bòjì òun bọ̀ bẹ́ẹ̀ asúkun sí ń kọ́ ó fi pamọ́ ni. Bí wàá ní kẹ́lẹ́ bá wá níkun. Bàbá mi lóye Sunday Igboho sọ̀kọ̀kan nígbà tó lọ bọ́ba lára nígbà tí kábíyèsí ọba ẹ̀ lára tí wọ́n ní ọmọ Yorùbá làwọn ọmọ pọ̀sì làwọn àwọn ìṣọ́nú àgbẹ̀. Gbogbo tí Sunday bá ṣe gbogbo ọba ilẹ̀ Yorùbá ló ṣe láti lé dóko. Wọ́n mú wọn bẹ́ẹ̀ làwọn wà lẹ́yìn lóye Sunday Igboho. Fúdí èyí kọ́ ọmọdé yẹn mọ́ máa bọ̀ láàfin mi wá kiri. Bàbá sọ̀rọ̀ tí Sunday Igboho sọ̀rọ̀ ní pálásì ẹjọ́ ẹ̀ wọ́n ní ó lè máa rákòrò ó lè máa fà bí ìgbé ó lè máa yọ bí òòrì ṣùgbọ́n máa jọ kan. Bẹ́ẹ̀ni o dandan sí ẹ̀dí lórí ìjọkan náà ni. Báwo ni ò bá ṣe wá dáa tó nígbà tá a bá máa kọ history bí a ṣe gba ilẹ̀ Yorùbá tá a lè máa bẹ̀rẹ̀ sí ní kọ láìpẹ́ yìí. Láìpẹ́ yìí ni kò ní pẹ́ mọ́. Báwo ni ò bá ṣe dáa tó tí ìtàn irú àwọn bàbá bíi bàbá Ayọ̀ Adébánjọ báwo ni ò bá ṣe dáa. Wọ́n tiẹ̀ wá sọ pé bàbá yẹn declare support fún Yorùbá nation lè ní nítorí ọkùnjọ́ kejì. Kódà gan atúmọ̀ aláwọn tó máa sọ pé torí ẹ̀ ni wọ́n ṣe pa àtúnṣọ bàbá dírù. Lẹ́ẹ̀kan náà. Ẹ wò kọ́tà àwọn tó jẹ́ Fúlàní official page àwọn Fúlàní ni wọ́n fi sọ ọ̀rọ̀ yìí jáde. Ojú gbà mí tí fọwọ́ gbà. Eléyìí máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. Ọlọ́run á dẹ̀ jẹ́ kí ẹ fi ṣẹ̀kọ́. Ẹ ní fọ̀rọ̀ ara yín kọ́gbọ́n lágbára Ọlọ́run. Ẹ̀yin bàbá wa àárò bí òyìn. Torí irú nǹkan tó ṣẹlẹ̀ yìí kó má bàa ṣẹlẹ̀ sẹ́ni kankan mọ́ ilẹ̀ Yorùbá. Làwa ṣe ń ké gbàjarè táǹkì yìí. Nǹkan méjì ló gbé wa wákàlẹ̀ méjì. Mẹ́ta bọ́lá máa pè é. Ìbọ̀dá ní méjì. Ọwọ́ náà ni ẹ ti gbọ́ nǹkan. Náà ẹ jẹ́ ká sáré fi hàn wọ́n. Kí tó fi hàn wọ́n ẹ sáré bá wa ṣe ẹ bá wa bá wọn ará ilé sọ̀rọ̀. Ọmọ Yorùbá mo lérò pé àlàyé tí lọ́jà mi máa fi ṣe mo lérò pé gbogbo ẹ̀ ló yé wa nípa àwọn ará bíi àwọn Fúlàní yìí. À ń sọ wípé àwọn Fúlàní wọn ò fẹ́ràn wa
wọn ò fẹ́ràn wa, ojú ayé nìkan ni wọ́n ń ṣe, wọ́n kàn ṣojú ayé ni. Ẹ̀yin náà ẹ wo bàbá dáadáa tó lọ ní ìsìn, ẹ wo nǹkan táwọn Fúlàní sọ nípa wọn. Bàbá Kútà kù ní ìsìn kò dípò 1 hour, ẹ wá wo nǹkan tí wọ́n kọ nípa wọn. Ẹ̀yin nǹkan tàbí sọ bẹ́ẹ̀ bàbá wa nìyẹn pé wá Nàìjíríà tẹ̀lé sọ́pọ́ọ̀tì yìí, àwọn tẹ̀lé sọ́tòrí wọ́n sọ́pọ́ọ̀tì wá Nàìjíríà. Mo ò nífẹ̀ẹ́ àwọn ẹ̀yà tó kù, wọ́n kàn ṣojú ayé ni. Àwọn ẹ̀yà tó kù wọ́n mú wa nímọ̀ ẹ̀rù, ìlú ẹ̀rù ni wọ́n mú wa. Ẹ má sọ́pọ́ọ̀tì wọn mọ́. Ẹ jẹ́ ká lọ fi ìmọ̀ ṣọ̀kan ká jà fún orílẹ̀-èdè tiwa gangan. Bóò ni ò bá lè dáa tó bá jẹ́ bàbá wa Pa Adébánjọ tó jẹ́ pé Ọlọ́run wọ́n bá support Yorùbá nation kí wọ́n tó papòdà ní. Bóò ni àbádé àwọn ọmọ Yorùbá bá ti celebrate òkú wọn tó. Apart from celebrate gan, nǹkan táwọn wèrè ikọ̀ ìṣáàlì jà fún wọn. Á jà fún wọn náà, wọ́n dà ní jà fún wọn. Ó jẹ́ kó ó kú ìwà kù ní ó kú wa kú ni náà. Bàbá Kútà kù wọ́n wá ń kọ ìkọkúkọ, wọ́n wá ń kọ ìkọkúkọ nípa bàbá. Àwọn Yorùbá tẹ́ bá gbóhùn tẹ́ bá rí nǹkan tí wọ́n kà ní bàbá báyìí, ẹ mọ̀ pé àwọn pípò wọn èsì èèyàn, ẹranko ni wọ́n kàn dáwọ́ èèyàn bọ́ lásán ni. Wọ́n èsì èèyàn ẹranko ni wọ́n kàn dáwọ́ èèyàn lásán bọ́ra ni. Ó làbí sọ bẹ́ẹ̀ ẹ̀yin àgbààgbà, ẹ̀yin bàbá wa, ẹ̀yin support àwọn pípò yìí mọ́, ẹ̀yin support wọn mọ́. Ẹ dìde, ẹ jẹ́ ká jọ jà fún orílẹ̀-èdè tiwa gangan, ká gba wálé lóko ẹrú wọn. Now, ọmọ Yorùbá má ṣe ìké sínú. Ṣé ẹnìkan? Kí ló jẹ́ kí n máa ké? Tàbí ìṣèlú Yorùbá. Kí ló jẹ́ kí n máa ké? Ìkọjá wípé mo rí àwọn àgbààgbà Yorùbá kan ní èrè pé wọ́n mọ̀ọ́mọ̀ máa ṣe ra wọn. Tó bá sọ fún bàbá wa Pa Ayọ̀ Adébánjọ wípé ohun táwọn Fúlàní máa sọ nípa àwọn lélẹ̀, wọn ò ní gbà wá gbọ́. Bẹ́ẹ̀ ni gbà bọ́ náà. A dẹ̀ ti sọ fún wọn. A sọ fún wọn bó ti sọ fún wọn lọ́nà, wọn ò bọ́ lẹ̀. A sọ fún yín ilé ẹ̀gbẹ́. Now, ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní àwọn kọ́sùwà tí mo máa pè tó máa fi tí gbọ́. Bọ̀ ìtọ́ tó jẹ́ kíkọ ẹja kọ́kọ́ fi yẹn hàn lọ́nà. Bẹ́ẹ̀ni, kó ìbá wí confam ní ìsìlámù wa fún wọn. Ìkéde ò ṣe pé àròsọ tàbí ìkọ̀kan. Now, péèjì wo lẹ̀ ń wò yìí? Ẹ tí ì rí kankan o. Lẹ́yìn eléyìí mo fẹ́ pè ètò jẹ́ àfẹnusọ fún yín. Now, ẹ wò. Kí lẹ rí yẹn? Arewa Republic. Bẹ́ẹ̀ni. Arewa Republic. Bẹ́ẹ̀ni. Any breaking news. Afẹ́nifẹ́re terrorists die at 96. Abẹ́rẹ́. Ẹ ti gbọ́n kankan. Àwọn tó jẹ́ pé terrorists ni wọ́n wá ń pè bàbá wa ní terrorists. Nítorí pé bàbá wa kọ̀ láti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé terrorists ni wọ́n. Àìtètè mọ́lẹ̀ olùmúlòkù. Ẹ̀yin bàbá wa ẹ dàṣírí bò àwọn Fúlàní, wọ́n dàṣírí bò wọ́n ni kí gbogbo ayé má bàa mọ̀ pé èèyàn jákujàku ni wọ́n. Èèyàn dèrèdè ni wọ́n. Òun ni àwọn àgbà Yorùbá ṣe bọ̀ tí wọ́n sọ pé kò sí bá ṣe máa ṣe gbòòrò. Tí ó ní ń pẹ́ bẹ́ẹ̀ ni. Ó máa rùn pẹ́ ṣá. Dandan nìyẹn. Àwọn tí ṣe sọ́lé ìgbòho ti tú àṣírí rẹ̀. Gbogbo sì rí. Tí wọ́n ti jẹ́ kí gbogbo ayé mọ̀ fáwọn ilé tẹ́rọ́rìsì ni wọ́n. Àwọn bàbá yìí wọ́n dákẹ́. Ó sì mọ̀. Àwọn náà mọ̀. Wọ́n ti mọ̀ kí ṣe sọ́lé ìgbòho tó mọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n mọ̀. Wọ́n ti mọ̀ kí káwọn ọmọ Yorùbá tó mọ̀. Intelligence táwọn bàbá yẹn rí sí Ọlọ́run gan ló mọ bí àwọn bàbá yìí ṣé ẹ̀jẹ̀ tó wà lára wa ló wà lára wọn ṣá. Yémi náà. Gbogbo nǹkan táwa ń rí yìí tá à ń pariwo yìí ó
ó dàbí kó sọ pé ní 1000 èèyàn rí ìpẹ́ ọkàn. Àwọn tí wọ́n dẹ̀ rí 100 dẹ̀ dákẹ́. Wọ́n sọ wọn kan abẹ́rẹ́. Ó ti pẹ́ tí Fúlàní ti pa Yorùbá. I don tey no be today. Ìyá ló tú àṣírí. Olóyè Sunday Igboho ló tú àṣírí. Bẹ́ẹ̀ ni o. Gbogbo àwọn tó bá ti ráṣírí ẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa ń fowó ráwọn ni. Àbí kí wọ́n pa wọ́n dànù. Àìmọye tí àti ẹ̀lì dárúkọ tó yẹ pé lẹ́yìn tí wọ́n jáwé ìdàdájà bí wọ́n ṣe sọ gbúgbúrú sí wọn báyìí wọ́n hàn ni. Wọ́n pàtó máa pa lórí. Àwọn bàbá wa Bọ́lá Ìgè. Bàbá dáadáa. Bàbá dáadáa. Ẹ máa wú lówó. Ní ìbẹ̀rù. Nàbàrà. Àwọn bàbá yìí wọ́n pa wọ́n nìfọ̀ náà fún ṣù. Ká tiẹ̀ sọ pé Abíọ́lá pé àwọn náà lùwà jìbìtì kan ìgbọ̀ bẹ́ẹ̀ yẹn bàbá wa ṣì ní wọn. Bàbá wa ní wọn pé táwọn tí wọ́n sì. Bó ti jẹ́ pé àwọn náà wọ́n wà láwọn tó bá Yorùbá jẹ́ débi tá a wà lénìí. Ǹjẹ́ mọ̀ pé Fúlàní kan náà yìí ló wà lórí oyè nígbà tá Abíọ́lá kú sí detention àwọn ìjọba. Bẹ́ẹ̀ni Fúlàní nìkan Fúlàní kan náà. Tó bá jẹ́ Fúlàní ni Abíọ́lá tó gbé ikú sí detention yẹn ṣé ọ̀pọ̀ àwọn Fúlàní àmà wò. Níbo ṣé ó ṣẹlẹ̀ kú ìṣẹ̀lẹ̀ nìkan wọ́n ti yọ tipẹ́tipẹ́ náà wọ́n wá mọ́ àti wọ́n dá Nàìjíríà àbáyé náà mọ́ ṣé wọ́n ti ní yọ ni Abba Kyari ṣé wọ́n ti yọ kóbi tó wà ní tó tún wà ní ìtẹ́sán ni. Sàlíù Gọ̀gàn ó ń jíyàn gbé ká gbọ́ allegedly pé ó ń jíyàn gbé ó ń pààyàn ó ń ṣoríṣiríṣi. Olóyè Sunday Igboho lọ sọ́dún òun lọ kìlọ̀ fún kó tọwọ́ ọmọ ẹ̀ bá ṣọ́. Ṣùgbọ́n èṣù tó máa ṣe Ọlọ́run tó fẹ́ jẹ́ kí àwọn Fúlàní mọ̀ pé àwọn ọmọ ilẹ̀ Yorùbá a ò ṣeré. Àṣeré o. Wọ́n sáré kó bọ̀ jáde gbọ́dọ̀ mú I was there. No. Ó ṣe pé wọ́n ní ká tiẹ̀ fi tèmi lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ fojú wọn. Dáadáa kò sẹ́ni tí ò rí náà. Kò sẹ́ni tí ò rí lọ́dọ̀ sẹ́ni náà. Àìmọye àwọn tó ṣe fólúwà ní tí kámẹ́rà ò gbé àti tí wọ́n ṣe fáwọn àtàjọ ọmọ ẹ̀yìn wọn tí kámẹ́rà ò gbé. Bàbá wa Olóyè Sunday Igboho dé ẹ̀sìn tó kì í fún nǹkan tó wá ṣe mo fún ẹ lọ́sẹ̀ kan ní ilẹ̀ tó wáyé tí bá ń padà bọ̀ níjọ́ kejì mo bọ̀ wá jà Ìgbà ayé ló gbọ́ o. Ìgbà ayé ló gbọ́ lójú sáré.